المقام صعد المقام محمد صلى الله عليه وسلم. اللهم صل وسلم على مقامة الأرواح محمد صلى الله عليه وسلم. اللهم صل وسلم على مفتاح نبي الأمين. Gbogbo ọba àti pọ̀pọ̀ yìí. Ẹ dákun. Gbogbo kájọ fi pariwo ọlọ́wọ́ bẹ̀rẹ̀ láyé. Bọ́bá ṣe ẹyọ kan lọ́wọ́ gbà á láyè sáré rí. A ti jọrọ a ti jàǹfààní mọ́wúdì. Bọ́bá rí bẹ́ẹ̀ ẹ já tọ̀tọ̀ pé àìlàlá àlà àìlàlá. اللهم صل على باب حضرتي محمد سر الله بشاشات أمة. اللهم صل على منزل الرحمة نور الأوامر محمد 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 إلا الله Allah, 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 Tadori. Allah, Allah, Allah. Tọ́lọ́ bá bẹ nínú ara tiẹ̀ náà. Ìwọ náà rí i pé gbọ́dọ̀ yí o. Kọ́pìlà tàbí wínú kíá ni. Bàbá fẹ́ Hádàrà ti tán. قبل تكوين المكان محمد وله طويل قبل تقدير الزمان فهو نور الآتي يعظم الباري منزل الرحمة أجوب الأكبر طيب المقام يرتوي محمد 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 Allah, 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 Allah. Ìparí ọlọ́run dáadáa ni. Kọ́lá Sheikh Abdulkadir. Alabi Pasuma Ọ̀gálá one. Gbà. Ọyá ọlọ́kọ́, ọmọ màdàmí ẹ̀kútẹ́ náà dáa, màdàmí ẹ̀kútẹ́ dáa. Ọyá àlùkò ó ti kọ́ àlùkò ánì. Máa dà ní ẹ̀kí tí ó bá kó. Wọ́n náà máa dà ní ẹ̀kí tí ó bá tó náà dà pẹ́ sí. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Àwa ò ní àní kankan ṣoṣo tá lè sọ ń bì. Torí àwọn bàbá àwọn àfáà ńláńlá àwọn èèyàn ńláńlá wà níbí kò dẹ̀ sí kékeré àfáà mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn èèyàn tó ń mọ Pasuma dáadáa wọ́n mọ̀ pé gbogbo ibi tí wọ́n bá ti ń ṣe nǹkan mùsùlùmí báyìí ní nǹkan tí wọ́n bá ti ń ṣe nǹkan àlùkùránì báyìí tí ò jọ mọ́ tàwọn ìdàkejì wọ́n mọ̀ pé wọ́n á rí mi bẹ̀. àwọn bàbá ló ní lọ́ní ká sọ kankan àwa mọ tá a tún fẹ́ sọ báyìí sá ok
bàbá ló kí fọ́dà báyìí. bọ́lọ́run bá ti gbé ìgbèjà ẹ̀dá tó lè lọ́wọ́ ẹ̀ tí ń bínú sí. bọ́lọ́run bá ti gbé ìgbèjà ẹ̀yàn tó lè lọ́wọ́ ẹ̀ tí ń sáré fún. fúniláyà balẹ̀ ìsà tí a mọ̀ ní o obìnrin gbẹ̀yìn kiri wọ́pọ̀ bí wọ́n. قبل تكوين المكان محمد طويل قبل تقدير الزمان فهو نور الآتي يظم الباري منزل الرحمن أجوب الأكبر طيب المقام يرتوي محمد 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 Allah Allah Qala Shaykh Abdul Qadir Abdul Qadir l'Anabi gùnlọ́jọ́ kan Anabi tẹ Abdul Qadir ló bá pariwo lórí àlàálẹ̀ ìta ṣíírí àfọ̀tò bìrúyàtì Muhammadu mahaya rasulillahi dhalika bugiyati ó ní aliyatuliyan wọlé alihumami mukamala Muhammadu ó ní rafiyahu payati nílẹ̀dí wà múniyàtì Muhammad. Sallallahu alayhi wa sallam. Abdulkadir sinmi láàrin ìṣẹ́jú kan. Kọ́lá ṣe Ahmed Tijani. Anábìtọ́ olè Yorùbá dáadáa yìí. Ọlọ́kùn sọ́ọ̀tì dání lọ́dọ̀ kan. Sọ́ọ̀tì dání bá pariwo. Sọ́ọ̀tì dání Allahumma salli ala man diya ugu. منه الكون قد يتبلج ومن فيض الجار البئار تموج أحمد يا الأمين محمد تسجنت الدنيا بنور محمد 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 أهل الله Allah, Allah, Allah. Ọgbọ́n wa lọ́run dáadáa ni. Kọ́lá Ṣẹ́fù Ibrahim. Ibrahim náà kúkú dé sí. Ìgbógun Ibrahim náà. Gbogbo tẹ́bi náà jẹ́ ibi àmì Ọlọ́run. Èmi náà kúkú ọgbọ́n kan dá. Bíbọ̀ lánàṣù jáàmù bíi ti ń pariwo pé anábì ní kó dún lára mi. Ó ní ní Ibrahim náà ń pariwo. Ó ní ìtàsálùní àbíbí wàsáyídì fọ̀tọ́ àbíbàlá ìwọ̀n ọ̀gbìn máa wà bá. Ọwọ́ ní fọwọ́ tí wọ́n fẹ́ àti sọ́rọ́ tó níbi kéré yìí. فلا دوامد منه قد صرت جيلما محمد 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 الله 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 yóò dà fún yín bẹ́ẹ̀ sẹ́ńtẹ́ síkìrì yóò dà fún yín kódà wòlíì kan nílùú Kánò àṣírù náà bírù Al-Kabari. Ìwé ìtàkùn ṣéwù. Anábìnrin olókùn ṣéwù lọ́jọ́ kan. Ìgbà túbọ̀ tí bàbá bẹ̀ pariwo. Nígbà ní Allahumma salli ala nuri zatil maqami tajalli tatil babi manzilin nuri Muhammadu Muhammadu Muhammadu. Amadaruba Indamarati. Èyí ni bàbá mi pariwo pé sọlá tí wọ́n tẹ̀sí lé mi wá síta.
تحياتي على المصطفى المختار خير البرية. kódà àyàlẹ́ ìtú wa nílùú Agége. ẹ̀rí bí bàbá ṣe ń gbẹ́ gbogbo wa bàbá pa á lọ́sẹ̀ rẹ̀ ni bàbá ní sọ̀lú yá wàhíbà sọ́fà nínú bí màdìlí wàfà mama Allah àwọn afá dàmbàmà kánà aṣọ́fà Muhammadu 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 Muhammadu. ẹ̀rọ jẹ́ dúpẹ́ ọgbẹ́ni ẹ̀jẹ̀ àká ẹni kò láṣẹ dúpẹ́ ẹ sọ pé Maulana ẹ sọ pé Maulana bẹ́ẹ̀ yọ ọba lọ́wọ́ ohun ní ìyàtọ̀ sáà nẹ́bíwá Muhammadu sọ pé Maulana onílù sọ pé la ilaha illallah Muhammadu Maulana. La ilaha illallah Muhammadu Maulana. bẹ́ẹ̀ bá lẹ́nu mi ìtọ́kọ̀kànlé ayọ̀ Muhammad kò ní lè wí. àmọ́ tó bá jẹ́ pé akásọ pé lọ́sọ̀tọ̀ ọlọ́run ọba anábìrin ìwọ náà bá wí gbólóyìn láríwó la ilaha illallah Muhammadu Maulana. La ilaha illallah Muhammadu Maulana. Abdul Qadiri bàbá. ó yá wọlé Abdul Qadiri Keilani wájé ìlànà. La ilaha illallah. mo ní Abdul Qadiri bàbá Keilani wájé ìlànà bàbá. Abdul Qadiri bàbá. Abdul Qadiri Keilani wájé ìlànà. La ilaha illallah. mo máa ń pariwo mo máa ń polongo tí n bá ń pè ṣé wa Abdul Qadiri tó fọwọ́ dórí mu. kórì yín máa fò lọ kórì yín máa fò lọ kórì yín máa fò lọ Abdul Qadiri Keilani wájé ìlànà. La ilaha illallah. mo ní everybody mo ń pe Ṣéhù Qadiri ẹ ò fọwọ́ dórí mú torí yín bá fò lọ kò sí kan ní bẹ́ẹ̀ o Ọpẹ́yẹmí Jẹ̀mílà mo ti dorí mi mú kórí mi máa fò lọ Abdul Qadiri Keilani wájé ìlànà. La ilaha illallah. Iza shinta antaya. Qadiri bàbá náà àsìkiri ti yá o. Ìlànsílì. Iza shinta antaya. Aziza bilansuli. Ìlànsílì o. Iza shinta antaya. Aziza bilansuli. Ìlànsílì. Kasharafu bi dhikri mursalina bila mali. La ilaha illallah. Muhammadu Rasulullah. Sulaimana Ibrahim wa Musa wa Solihu. Sulaimana Ibrahim wa Musa wa Solihu. Wa Lutu wa Ishaqa wa Nuhu wa Zulkifli. La ilaha illallah. Muhammadu Rasulullah. Amir mo kí bàbá mi mọ ìlànà ṣe Abdul Qadiri lọ́wọ́lọ́wọ́. Keilani wájé ìlànà bàbá. Ilahi bi mughidini mawlalina yasi. Tafadhal alaina bi dawli karamati. Ilahi bi mughidini mawlalina yasi. Tafadhal alaina bi dawli karamati. Ilahi bi mughidini mawlalina yasi. Tafadhal alaina bi dawli karamati. Ilahi bi mughidini mawlalina yasi. Tafadhal alaina bi dawli karamati. Ilahi bi mughidini mawlalina yasi. Tafadhal alaina bi dawli karamati. Ilahi bi mughidini mawlalina yasi. Tafadhal alaina bi dawli karamati. Ilahi bi mughidini mawlalina yasi. Tafadhal alaina bi dawli karamati. Ilahi bi mughidini mawlalina yasi. Tafadhal alaina bi dawli karamati. Ilahi bi mughidini mawlalina yasi. Tafadhal alaina bi dawli karamati. Ilahi bi mughidini mawlalina yasi. Tafadhal alaina bi dawli karamati. Ilahi bi mughidini mawlalina yasi. Tafadhal alaina bi dawli karamati. Ilahi bi mughidini mawlalina yasi. Tafadhal alaina bi dawli karamati. Ilahi bi mughidini mawlalina yasi. Tafadhal alaina bi dawli
lílàdí lágùn tí bàtàn tá a lò àlàkùnlé rosí bá sí láìláàgà ìlàlá. Muhammadu Rasulullah. láìláàgà ìlàlá Muhammadu Rasulullah àlá o. La ilaha illallah Muhammadu Rasulullah. ọ̀gá ńlá o. bóyá mo dúró mo ríre o. Alábàárà mọ́. Lálábàárà mọ́. mo dúró mo ríre mo bẹ̀rẹ̀ mo ríre ire owó wà lémi ire aláwọ̀ lémi ire ẹ̀mí gígùn àyíkú bá ilẹ̀ ọ̀rọ̀ o. ọ̀gá ńlá ó jókòó oríire ó tún bẹ̀rẹ̀ oríire o. lọ́la bàbá wa ṣé mo bàbá máa àti ìfàtí ṣé òsì máa ní wàhálà ìlà 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 ìlà. bàbá ọlọ́dún wà mọ́ fi ọ́lì àtúnyà àṣẹ ìhò mọ́lọ́mọ́ fáró. ṣéun Jamiu wà mọ́ fi ọ́lì àtúnyà àṣẹ ìhò mọ́lọ́mọ́ fáró. wọ́n fàdé la àjọsà kàlùkàìrà wàdà kàṣẹ́ òsì jáde. Wàlá ilà ilà. Kùlá ilà ilà ilà. Mọ̀lánà ṣéun Jamiu. ìmọ̀lẹ̀ Mọ̀lánà ṣéun Baraka Makaolaki. àwọn Yorùbá wọ́n máa ń pe òwe pé igi tó tọ́ kì í pẹ́ nígbó ṣùgbọ́n igi eléyìí àpẹ àtúntọ́ lọ́lá Muhammadu. Sallallahu alayhi wa sallam. bàbá rere bàbá àtiwá Mọ̀lánà ṣéun Jamiu ẹni tí oníbàárà mú tó ń bá ẹ. Àdúpẹ́ àní bàbá. bàbá rere bàbá àtiwá Mọ̀lánà ṣéun Jamiu. Ẹni tí ò ní bàbá tó mú bá ń sá. ẹ̀yọ̀ bá tóbi lọ́dọ̀ ọlọ́run ẹni sallallahu alaihi wasallam. alhamdulilayi amudalilayi alhamdulilayi shukuralilayi lahi shabaritu rashidanaku walahi kabaritu idiya sabila shedu. alhamdulilayi amudalilayi alhamdulilayi shukuralilayi lahi shabaritu rashidanaku walahi kabaritu idiya sabila shedu. Àjàdí ọpẹ́ ọpẹ́ èmi dúpẹ́ fọlọ́run èmi dúpẹ́ ọba tó fún mi lọ́jọ́ èmi rí tí ò bá fún mi rí ìwò dáa náà àbí ta ló fẹ́ kọ́ lọ́run lẹ́jọ́. ẹ wòrò bó ṣe pọ̀ rẹpẹtẹ ṣebí nítorí alábìnrin oníṣẹ́ ńlá bàbá Fátímọ̀. ó dáná ẹ̀jẹ̀ wípé ta ló torí ànábì mi wá síbí ta ló torí ànábì mi wá síbí. àní ta ló torí ànábì mi wá síbí náà ta ló torí ànábì mi wá síbí. ẹni bá torí ànábì mi wá síbí lọ́wọ́ rẹ̀ méjèèjì sọ̀rọ̀ kájọ rí. ẹni bá tún torí ànábì mi wá síbí dìde sórí ẹsẹ̀ rẹ̀ gbórí. gbogbo ọkà máa ń gbé a máa fa sálátù ránṣẹ́ o a máa fa sálátù ránṣẹ́. àwa máa fa sálátù ránṣẹ́ o a máa fa sálátù ránṣẹ́. àdúgbò kan tí a máa gbé tàn tí a máa gbé tàn tí a máa gbé lẹ́dúnà. pásá máa fa sálátù ránṣẹ́ sí sẹ́lá. wọ́n máa fa sálátù ránṣẹ́ tèmi ni wọ́n máa fa sálátù ránṣẹ́ sẹ́lá. wọ́n máa fa sálátù ránṣẹ́ sánọ́dì ni wọ́n máa fa
sàlátì ránṣẹ́ àní nígbà tán ojú a máa dé ọ̀dù a máa dé ọ̀dù a máa dé Mẹ̀dínà wọ́n máa kà sàlátì ránṣẹ́ àsàlátì bí màá ṣe títí ayé mi o Muhammadu máa tẹ̀lé kí má máa dé ànábì lájọ́ máa tẹ̀lé ká má bàá jù mí Muhammadu máa tẹ̀lé kí má máa dé ànábì lájọ́ máa tẹ̀lé ká má bàá jù mí Muhammadu máa tẹ̀lé kí má máa dé nítorí ọlọ́run ìjú ọpẹ́ lélẹ́yìí lẹ́lẹ́ nìkan jẹ́ lẹ́lẹ́ nìkan dà dé nítorí ànábì lẹ́lẹ́ nìkan jẹ́ lẹ́lẹ́ nìkan dà dé lẹ́lẹ́ nìkan jẹ́ nítorí Muhammadu lẹ́lẹ́ nìkan ìjú ọpẹ́ lélẹ́yìí sá lẹ́lẹ́ nìkan jẹ́ lẹ́lẹ́ nìkan dà àbúrò káàbìrì lóríṣiríṣi èrè àṣàlá. Bọ̀dí láti ṣe ìbá táwa àjàdí adé. Àmì ọlọ́wọ́ ọba màmá rẹ̀. Àlùbáríkà nínú gbogbo ṣéwù wá pátápátá. Ẹ̀kọ́ ṣéwù bàbá tó níyàn bàbá tó dùn ayé wa rí àgàgà tó bá tìlú rẹ̀ wá ìyẹ́gbọ́n lógún ẹni tó ṣe dáadáa títẹ̀rẹ̀ tàgbà máa ń wọlé ọba tí ṣe ṣe bèrè ìgbà jẹun lọ àwọn kan á tí máa fi bọ̀dọ̀ bí ló bá bá ọmọ mi kàn bá àmì ọlọ́run mọ́ bá ṣe lọ́kọ̀ bá lẹ́yìn yóò padà wá tí bá ẹni tí bí wọ́n òrìṣà tó ń lọ lò ó dẹ̀ sì máa fẹ́nu lọ́wọ́ tẹ̀lẹ̀ àwọn ajẹ́tù wọ́n sì máa wá bá ẹni ló kà sí rẹ̀ fún rẹ́sítì. àlá mọ̀rí àbá àdúgbò wà fífẹ́ náà bá mi pàtàkì pàtàkì ṣe mọ́jú ńlá pẹ̀lú bàbá wa ṣe yìí ó wá ṣe rere bàbá ọkọ yẹn ní ìmọ̀gòkè ẹ ṣe yà á dúpẹ́ pẹ̀lú bàbá mi náà ń bá ẹ ní bàbá pọ̀ ó fi ń dára báyìí iná àrídára bẹ́ Èdùmàrè kò má pé lẹ́yìn láéláé báyìí wọ́n ṣe yìí ní mọ́ṣú àṣà káyí pẹ̀lú bàbá wa ṣe yìí jayé àdánwò pẹ̀lú bàbá wa kọ́rẹ́dẹ́ pẹ̀lú bàbá mi àjọ lọ́jà lọ́kùnrin sẹ́ni aláṣẹ yìí kí wọ́n bọ̀ ọ̀pọ̀ sẹ́ni. mo nígbà ọgbàdúrà tèmi ti gbà ẹ pariwo Allahu lẹ́ẹ̀mẹ́ta. Allah Allah Allah. sheikh inú exam tẹ́ ṣe fún Haji Abdulwasi ó tún ti pass ọ̀kan pàṣẹ ó tún ti pass exam kan nísìnyí torí kẹ́ ẹ mọ̀mọ́ dà wọ́n láàmú ni òjá tó wọ́n sí eré stage tí wọ́n bẹ̀rù ẹ̀ níjà gbádùn àwọn ni ó jókòó ní ẹgbẹ́ wa báyìí alibarika náà mọ̀ pọ̀ sí o wàláhì ohun tí mo rí ni pé bàbá yìí tún á béèrè pé kálùbáríkà mi kó tún pọ̀ sí. bí sẹ́wù ṣe wá dé kọ̀sámọ̀ wọn aláàjì ọ̀sámọ̀ wọn rí kọ̀sámọ̀ àkẹ́rọ́dọ̀ wọn rí bí wọ́n ti wá yọ báyìí pé gbé àtàwọn kẹ àfa ńláńlá lẹ́nu ọdẹ ọwọ́ àdìdẹ pé ṣé mo ní bàbá tí wọ́n bọ̀ yẹn jẹ́ kí wọ́n á jókòó bí òun bẹ́ẹ̀ wọ́n wá jókòó bí tẹ́lẹ̀ mi tí wọ́n jókòó ayé wọn ni ayé ayé ni ọlọ́run lẹ́pọ́n lé o ọlọ́run kan ara àlùbáríkà yín. Àmín ya Allah. ìmọ̀ ohun tí n bá fi dúpẹ́ fún yín tán sàbí láti fi gbé yín dìde kí n tó hàn dófà kí ní fáwọn àfa ṣùgbọ́n jazakallahu khairan kasiran khairan jamilan khairan tawilan khairan aziza khairan mubaraka. adiafu sheikh muhammad daud alfala alfata ọlọ́mọ jẹ́ fàyè yín mọ̀ nira láyé tọmọtọmọ fati alápapọ̀ bismillahir rahmanir rahim. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين آمين. الله 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 قل لمن يفهم عني ما أقول قاصر القول فذا شعر يتول ثم سر جامد من دونه قصرت والله أنا أخلفه أنت لا تعرف إياك ولا تدري من أنت ولا كيف الوصول كذا الأنفاس الكاسرها الكراها فترى كيف تجول أين من كروب جوارها لا ولا تدري متى أنك تزول ọ̀nà tí àfa gbà wọlé òun náà lọ́nà ismullahi al-azim al-a'zam orúkọ ọlọ́run tó tóbi jù alladhi tazahzaha bi as-samawati wal-ard orúkọ tó já sí pé nígbà bá ti ń dá gbogbo sánmà àti gbogbo ilẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní gbọ̀n rìrì ni wa tazahzaha min ajlihi al-qataratu wal-abaratu gbogbo èkíkẹ́ tí máa kálá tókè wá sílẹ̀ bá bá ti bẹ̀rẹ̀ sí ní dárúkọ ọlọ́run gbogbo rẹ̀ ó máa dà wá gẹ̀rẹ́gẹ̀rẹ́ wa tahtazzu bihi al-mala'ikatu wal-insu wal-jinn gbogbo àwọn màláíkà tó já sí pé ní àfọ̀mọ́ ni wọ́n máa ń ṣe bọ́bá wọn ti gbọ́ta wí gbogbo wọn náà ó máa dààmú wípé láwọn kan ni wọ́n ń dárúkọ ọlọ́run ìbẹ́ làwọn èèyàn àtàwọn àlìjànú wa takhsa'u min al-qulub wan-nufus gbogbo ọkàn pátápátá tó pàṣọfò torí tọlọ́run Allah 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 ọlọ́run kò sí wúrú rẹ̀ ìwọ nìkan náà lọ́ba lánàá lónìí tí ó ìdọ̀la qulu ma hiya hadratil jama'a kí gbogbo ọgá àtijọ́ máa wí rijalan wa unasan ní àwọn lọ́kùnrin wa àti lóbìnrin wa sigaran wa kibara lọ́mọ kékeré àtàgbàlagbà wa ijlalan li jalalillah láti fi bàbàrà títóbi ọlọ́run wa iqraran li rububiyyatillah láti fi rinlẹ̀ wípé lóun nìkan náà lọ́ba kò sọ́ba mi lẹ́yìn rẹ̀ tan li uluhiyyatihi ta'ala láti fi rinlẹ̀ pé ní rè wá látàná tòun tí ó máa rè wá tó bá dọ̀la shukran wa thana'an alayhi ní ti dúpẹ́ ìmọ̀ sẹ́yìn fọlọ́run lima an'ama alayna min ala'ihi wa ni'amihi wa karami pẹ̀lú àwọn àjàrà àwọn èyí tọ́lọ́wọ́ bá ń ṣe fún wa tí ò dáwọ́ rẹ̀ ń gbogbo وهذا gbà. العام الجديد وهذا الشهر الجديد وهذه السنة الكريمة وهذه الليلة المباركة lọ́dún tá a wà yìí nínú oṣù yìí nínú ọ̀sẹ̀ yìí lẹ́yàjọ́ alẹ́ tèmi tọ́lọ́wọ́ bá ń ṣe fún wa lọ́wọ́lọ́wọ́. أن لمولد النبي صلى الله عليه وسلم láti máa fi ọjọ́ bíbí ànábì wa Muhammad وشكرا ìmọ̀ àdúpẹ́ ما أنعم على عبده الداعي محمد جامع آية الله pẹ̀lú ìdẹ̀ra yìí tọ́lọ́wọ́ bá ṣe fún àfáà wa Muhammadu Jami àmì ọlọ́run. ọlọ́run ṣe o ọlọ́run ó ṣe. ọlọ́run ṣe o ọlọ́run ṣe o alhamdulillah. ẹ dákun gbólóhùn náà ní ẹja wí ní ṣókí torí prógrámù pọ̀ bàbá nínú wa dùn inú èèyàn àdéhìn lónìí kó nínú òun bàjẹ́ bí ìbá ṣe lérí ibú bàbá tó wá lára ara wa yá èèyàn àdéhìn lónìí kó rí nǹkan báyìí kó wá láàárẹ̀ ń ṣerun tí ìbá ṣe aláìsàn tí ò ní gbádùn kí ló kù tá a fẹ́ wí jẹ́ ká sọ pé alhamdulillah alhamdulillah. alhamdulillah alhamdulillah. alhamdulillah rabbil alamin alhamdulillah rabbil alamin. gbólóhùn tá a fẹ́ wí ẹ dákun ẹ máa bá wa wí bó bá ti máa wí mọ́ wọ́n ní kí n ṣàdúà bàbá aládùá dé wọ́n ní àwọn fẹ́ kí gbogbo dáadáa ó ṣẹlẹ̀ fún wọn tó wá
bàbá tó bí àfáàní ìyá tó bí àfáàní Allahu Akbar Allahu Akbar. ẹ̀yin máa rí kan wá sí láyé o Allahu Akbar. ọmọ kan náà Abdullahi bí ọmọ kan náà ní Amina bí òun náà ló ń sẹ́ńlá Muhammad sallallahu alaihi wa sallam sallallahu alayhi wa sallam. mẹ́sẹ̀gì wọn tí wọ́n á sí láyé nù sẹ́rí dúró tá a dó yìí àti bàbá wa àgbà tí wọ́n jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run kálukú tí wọ́n ní ẹ béèrè ẹ sábẹ́rẹ̀ ẹ̀ sẹ́yìn kó dá yín lójú pé mi kọ́ ni ó ṣe ó sì dá yín lójú pé n ò lè yanjú ọ̀rọ̀ ara mi ká tó wá pé tẹnìkan àmọ́ gbogbo ẹrù tí wọ́n á dìlé lérí bàbá ń bẹ ń jòkó àfa ń bẹ ń jòkó nkankan lèmi fẹ́ yẹ̀ ẹ́ sọ́dọ̀ Ọlọ́run tó ní Allahu Akbar. Allah náà là á sì máa wí Allah náà là á wí tá a bá ti wí tán á kí àwọn àyà kan nínú alukur'ani tó kí alukur'ani táwọn bàbá ti ní tá a bá fẹ́ ká alukur'ani ká ké ṣáájú tá a bá pé ní tá a fẹ́ tọrọ ń jọ náà àfẹ́kọ́dọ̀la tá a sì ní jẹ́wé àti gbòkun bá a bá tún sọ alukur'ani kan tán kalẹ̀ ká tó kì ìwọ náà lọ sàsọ bẹ́ẹ̀ gbólóhùn náà láwì àwọn afáwọn ànábì kan tọ́lọ́run ti parí iṣẹ́ sí ọlá tó wáá fi fọ́tò wọn jáde lára àfáwọn ajáàmì àmì Ọlọ́run á fi wọn bẹ lọ́hùn lọ́rọ̀ bá dúró síbẹ̀ láàbà tún sọ̀pọ̀ ọdún láyé pẹ̀lú dùnnú pẹ̀lú dùnnú pẹ̀lú dùnnú ẹ̀mí àfàjáàmì wa gùn gbáà aláhùdàlá wa ala ri'ayatillah wa inayatillah àmójútó wa Ọlọ́run. wilayatillah ìjọ́rẹ̀ Ọlọ́run. Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fàfàjáàmì Àmín. àti gbogbo ẹni tó dúró ní dòdòdò lọ́kùnrin lóbìnrin tán ní ká ṣàdúrà fún ẹ̀yin tẹ́jọ́ àná orí báwọn tẹ́túnjọ́ ní orí báyìí títí fi kan gbogbo àwọn olórin wa àwa Haji Pasuma lárí àwọn obìnrin náà látún rí ẹ̀yin náà wá gbé ìsìláàmù lárugẹ lára fàjáàmì òní àwọn lọ́balọ́ba àwọn olóyè àwọn olówó kọ́dà àwọn ní gọ́fìnà Ogun State ó ti ránṣẹ́ wá gbogbo àwọn gọ́fìnà ńláńláńlá wọ́n gbà fọ́lọ́run lára bàbá yìí kí wọ́n á ní ìṣèwọ́ tó nígbà ẹni tó bá lóun ọgbà sẹ́mọ̀ yìí pé àdánwò kú lára rẹ̀ nu wọ́n á ní kémi náà wá àwọn aníyànjà àfáàrọ̀ jọ ń lójú pé mo ṣe lè wá ọlọ́mọdé á sì nǹkan ṣe ẹni Ọlọ́run ránṣẹ́ láwà pé wọ́n ráwà náà ni wá sínú in yakfuru biha haula'i wa qad wakkalna biha qauman laysu biha bikafirin bẹ́ẹ̀ ni ká bá lóun bákan lòun jẹ́ Ọlọ́run fẹ́ gbọ̀rún hàn ẹ wo bá fa ti tó wọ́n ti mọ̀ kọ́ ẹ wo bá fa ti tó ẹ wá wo iṣẹ́ tó gbèsè lẹ́nu wà tó bẹ̀rẹ̀ ẹsẹ̀ òun ló fi mọ̀ pé nǹkan kú lọ́dọ̀ Ọlọ́run kálukú ó jòkó jẹ́ ibi Ọlọ́run bá pín ọ sí ṣe é dáadáa kó tó gbà lọ́wọ́ rẹ̀ yóò tún gbé fẹ́ lómi Ọlọ́run jẹ́ mi àfọwọ́gùn wọlá gbólóhùn tá a wí wọlá bàbá Sheikh Adam tó rí ṣe Ọlọ́run jẹ́ rí ṣe ọlá bàbá Sheikh Kamal tó rí ṣe Ọlọ́run jẹ́ rí ṣe ọlá àwọn àfa ńláńláńlá Sheikh Ibrahim Yes bàbá Sheikh Ahmad Tijani bàbá Sheikh Nasir Kabara bàbá Ndasalati bàbá wa ilé ha gbà tí bàbá tiwa náà gbà lọ́wọ́ ẹ̀ bàbá Sheikh Musa Jirjis tá a kọ́kọ́ kéwú lọ́dọ̀ wọn bàbá wa Sheikh Abdul Qadir Jilani àwọn ọlọ́run wọn bẹ́ẹ̀ lọ́jà ara kánrin kése ọlọ́mọba fún àfàjámù àmì Ọlọ́run lẹ́mí gígùn àtàláfíà àtàṣeyọrí jù báyìí lọ mọ́jọ́ ó ṣèṣì kọsẹ̀ mọ́jọ́ ó ṣèṣì ṣubú gbogbo ẹni tó sàmì náà ọlọ́mọdé àbá ṣe bẹ́ẹ̀ fáwọn náà lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀kan sí àwọn ajẹ́ká sí gbólóhùn náà bísímìlá ẹ dákun àdáníyàn dáadáa gbogbo wa ká dàníyàn wa dáadáa. bàbá wa tí ó fi nǹkan lé àwọn ni wọ́n dúró yìí àwọn bàbá wa tí wọ́n fi nǹkan lé ni wọ́n dúró ọmọ yìí. èkèké là wa à ń tàpá lọ́wọ́ níbí wọn à ń ṣe sàmọ́rí à ń ṣe ọmọ kékeré ọlọ́njà wa náà dàgbà dáadáa Àmín. gbogbo ẹ̀yin àfa látàjégúnlẹ̀ látòrílé láti gbogbo ibikíbi tẹ́ ti wá mo kí yín púpọ̀ bàbá wa Sheikh Abdul Qadir ìwò náà ṣéwù ní Sheikh Abdul Qadir ọlọ́run sàlékún dáadáa ọlọ́run ní balẹ̀ jẹ́ ọlọ́run láti àjà láti gbogbo gbèríko bí a ti wá pátá ọlọ́run mọ̀ wá Ṣakí Kìsí gbogbo bí a ti wá ní pátápátá àti ilé bàbá wa àti ìyá tẹ bí àfa ọlọ́run nípa inú jẹ́ o ọlọ́run nípa yín lẹ́kùn o kálukó dá ní ẹni tó bá fẹ́ o. Allah 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 Muhammadun Rasulullah Muhammadun Rasulullah
محمد رسول الله محمد رسول الله صلاة الله سلام الله عليك يا حبيب الله بحق سر ذاتك وكشف علم غيبك ذات نورك ونور نور ذاتك الله 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 ذات الغيب غيبك وذات الغيب غيبك الله 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 Al-Qur'ani ó túbà tí àwọn àfáà wa bàbá tó Adam ló fi lé wa lẹ́nu jọ náà wọ́n ní tẹ́ lọ tọrọ yìí tọrọ àlẹ́ lómi àfọlọ́wọ́n àfànàbí bàbá sí Adam lọ́la náà gbogbo ẹni ọlọ́run fún wa a sì ní kọ́pà kọ́sí láíláí àti gbogbo ntọ́lọ́run sí sáàyè wọn. Masha Allah. bàbá ní bàbá fẹ́ Al-Qur'ani tẹ́ fẹ́ kọ́lọ́run fàṣẹ sílẹ̀ kan náà torí tò ní àfẹ́kọ́dọ̀ làkọ́lọ́run tó ṣe àfẹ́kọ́lọ́run sáyìn fẹ́ nìkọ̀ọ̀kan wa ni. Àmín. bàbá ní ẹ kí ẹran tí ìgbàgbọ́ ẹran létí pọ́lọ́run sọ pé walau anna hadha al-Qur'ana suyirat bihi al-jibalu aw qutti'at bihi al-ardu aw kullima bihi al-mawta fa inna lillahi al-amru jami'a. inna hadha al-Qur'ani yìí àfa jami lọ́nà ní kankan jà al-Qur'ani lọ ní lẹ́yìn fẹ̀yìntì jà al-Qur'ani lọ ní gbójúlé kankan jà al-Qur'ani lọ ní wílá tààrọ̀ ni'mal qawlu qawluka hadha. Masha Allah. ọ̀rọ̀ yìí mà dáa púpọ̀ ọ̀rọ̀ tí mọ́lọ́run yarí pé gbogbo ń tọ́ fẹ́ mo ti ṣe fún ọ. ìjù nǹkan lẹ̀ fọlọ́run pátápátá níjẹ́ báwọn ìdìbò fọlọ́run níjẹ́ bẹ́ẹ̀ kí yẹn pa àṣetánì sẹ́gbẹ́ kan kọ́ kọjú sọ́lọ́run tààrà ọlọ́run ní padà òní Àmín. padà lẹ́yìn àfa àti gbogbo ẹni tó dúró tàfa àti gbogbo àná tá a dúró lọ́kànkan ọlọ́run. Àmín. ọlọ́run ní law anna hadha al-Qur'ana suyirat bihi al-jibalu. tọ́wọ́ pé Al-Qur'ani yìí òkè la fi bá sọ̀rọ̀ àti gbogbo tó bá tà wá láyà tó dókè wájú wa. aw qutti'at bihi al-ardu àbá ní kí ilé ọkà kò mo fẹ́ dé Sokoto láàrin ọgbọ̀n ṣẹ́jú kí ilé ọkà kò mọ̀nà. aw kullima bihi al-mawta àbá ní kò kú ó jí òkú dìde afẹ́ máa bọ́ sọ̀rọ̀ dídé bí ìwà ọ̀gá máa dalẹ̀ rú ànìkún practice ẹ̀ kárí ìwọ ọlọ́run ní lillahil amru jami'a gbóńtẹ́ ń wá kí ọ̀dọ̀ mi lọ́wọ́ ìwọ ọlọ́run ló wí o ìwọ ọlọ́run ló wí o ìwọ ọlọ́run ló wí o gbogbo ń ta fẹ́ ọlọ́run ó ṣe al-Fatiha bismillahir rahmanir rahim Alhamdulillahi rabbil alamin. arrahmanir rahim Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina as-siratal mustaqim. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. tájòkó ọlọ́run o wọn láyé pé ń ta ké ìta wí àdámà a lè dá ké àwọn kan ló kọ́ wa àwọn kan ló tọ́ wa àwọn kan ló bí wa wọn ò sì wá bí wọn ò sì wá tọ́ wọn sábà kí bàbá Sheikh Adam Àmín. bókún kẹ́ wọn má da nǹkan wọn rú ọlọ́run Àmín. ń tò báyìí ń da báyìí ń sọ fáwọn kan jò ní pé ẹ gbogbo àyíyọ sọlọ́run lọ́rùn ni ọlọ́run ti parí iṣẹ́ ti gbàdúrà séhù kò sẹ́ni ó burú fún gbogbo wa àtọmọ bíbí àtọmọ títọ́ gbogbo wa là ń ṣe ń tọ́ yanjú gbogbo wa là ń ṣe nǹkan rẹ̀ min karamati sheikh ìgbàdúrà séhù nù báwa mi bá lọ nǹkan rẹ̀ ó bàjẹ́ yẹ́nyẹ́ ni ẹ̀ Masha Allah. kò ní sí bíbí kò ní sí títọ́ ọlọ́run wa ní ti ṣé wàá dàmú ọ̀dà gbogbo wa là ń ṣe nǹkan rí àwa ń yọ̀ àwa ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lára bá ti ń yọ̀ ni
ọlọ́mọdé ayọ̀ ṣubú o Àmín. bàbá mudirul markaz ọlọ́run dákun bá dó tì wọ́n Àmín. àti gbogbo usratu sheikh lápapọ̀ Àmín. gbogbo tí wọ́n ń jẹ́ khirijul markaz ọlọ́mọsàbà mójútó wa Àmín. ọjọ́ nǹkan wọ́n bàjẹ́ Àmín. nítorí ìyá abẹ ni pé kí àdúrà tá a ṣe ó lè gbà lọ́rọ̀ àwọn lónìí lẹ́yìn yẹn gbólóhùn kan ṣoṣo tí a wà fi wọ́tẹ́líkà hujjatu náà fi ṣe útúbà rẹ̀ lérí bọ́lọ̀ ti ṣe yìí wọn alfa Jamiu èmi náà wọ́n ta bíọ́bíọ́ lára àwọn owó ọlọ́run ọgbọ́ ọlọ́run fàlùbáríkà sí mọ́sálásí ni ẹ dákun tó ọlọ́run jẹ́mọ́ ẹ wo bá àfa àti rí ẹ béèrè nǹkan lọ́dọ̀ ọlọ́run lára àfa fúnra ara ọlọ́run ló gbé àfa yìí kalẹ̀ gbogbo àwọn tá a pẹ́ ń lé kíw táwọn bàbá wa àgbà yìí tún pẹ́jà wa lọ nígbà táwọn bàbá ń kíw àwọn bàbá wa wá sí bàbá dáadáa bàbá tó fẹ́ràn gbogbo ọmọ ọlọ́mọ wọn yìí sì fẹ́ nǹkan wọn bàjẹ́ bàbá ti kì wọ́n mọ́lẹ̀ fún nǹkan wọn dáhùn lẹ́ẹ̀kan náà ni àjọ lọ sádò dòńjó ni ọlọ́run kan yóò ní bàjẹ́ bàbá. Àmín. àwọn pẹ́ ń lé kíw ó ní bọ́lọ̀ ti bù wọ́n tó àwọn ọ̀pẹ́ tó wọn àmọ́ àwọn náà mọ̀ yàtọ̀ ajẹ́ ń lé kíw gbogbo àwọn bàbá láti orílẹ̀ nì àwọn ọmọ àwọn alájí wa láti Ajégúnlàbí ìjọra ẹ mọ bẹ́ẹ̀ ti pẹ́ ń lé kéwú tó àwọn bàbá láti Sìbírí àwọn àfa jàǹkànjàǹkàn àfa Jamiu wà ní ọdún mélòó ló ṣe ń lé kéwú ẹgbọ́n ló ń tóbi Allahu Akbar. wọ́n àti táwọn àfọ òfin jòkó jẹ́nu àfa kan tó lọ́n bá kójọ fún tó lọ́n fún nákàlí àbí kátàlí àbí kíní kan tọ́gbọ́n lárúbá tó tún gbé ìbòkun tí wọ́n á halẹ̀ tí ọba ṣe tọ́lọ́wọ́ mọ́ ọlọ́wọ́n kan ẹ̀yìn màláíkà ipá ti sẹ́gbẹ́ kan ẹgbẹ́ mi jáde ẹgbẹ́ lómi jáde tí ó mìmí ọlọ́run bọ́lọ́run ti ṣe nù gbogbo apáta tọ́lọ́run bá ṣe lé mọ̀nbì kan ká sọ lò kọ̀ lọ títí támásì lò àfa Jamiu àwọn ajáde nù ìyá náà ló jókòó yìí wọ́n jáde nù bàbá náà ló jókòó yìí n rò pé bàbá á sàfà o n rò pé ìyá á sàfà o ní rárá àwọn náà wọ́n jókòó yìí táàyè pé ó ti kéwú láti inú oyún wá náà pìtàn bí kéwú náà ṣe dé àbá pìtàn ní fún mi mo wá wò pé tó ó bàbá nàmbẹ ní wòlíì ọlọ́run ló dé yìí Allah ẹgbẹ́ ọlọ́run tóbi Allahu Akbar. bàbá nàmbẹ ní Allahu Akbar azaidu taqi alwara àwọn alásàjẹ àwọn oníbẹ̀rù ọlọ́run àbádáadá ẹ káàbọ̀ bàbá ẹ dìde tó rà nábì bàbá wa ayé wa sílẹ̀ ń kí yín ẹ̀kọ́ àgbàlagbà ẹ̀tún gbọ́ lọ́n tóbi lẹ́ẹ̀kan sí i. Allahu Akbar. tọ́ kí ọmọ bá gùn púpọ̀ lọ́lọ́run wá sí àfáà Jamiu báyìí mo tún ń gbọ́ nọ́ọ̀sì nísìnyí lẹ́nu àfáà Jamiu mo tún wá wò pé tó wáyé pé Yorùbá sísọ ni kì í sì wí yìí máa wá láti Zatia ni kéwú náà tún wá rí bẹ́ẹ̀ níjọ́ tá a fà wá kí mi tí ń pìtàn bí kéwú ṣe dé mu ní tó wá sí rè pé àbá ńlá ọ̀jọ̀kó jẹ́ ọlọ́run wá fi hàn pé ọ̀kan tó ọ̀rí ọ̀jọ̀kó jẹ́ bẹ́ẹ̀ ni pẹ́ ń lé kéwú tó àrà kan lọ́lọ́run dá yìí bẹ́ẹ̀ náà lọ́lọ́run ó tún gbé mi jáde àrà òní tán lọ́dọ̀ ọlọ́run. Masha Allah. kam min ayatin fi samawati wal ardi tamurruna alaiha wa antum anha mu'ridun. وكأين من آية في السماوات والأرض يمرون عليها وهم عنها معرضون. ọlọ́run láì mọ iye nǹkan ní máa gbé jáde tẹ́ ẹ máa rí bó bá ṣe sá wọn á ní ìgbín kan kọ́ la ilaha illallah bó bá ṣe sá wọn alẹ́jà kan kọ́ muhammadu rasulullah. Sallallahu alayhi wa sallam. a lọ bí wọ́n lọ kí wọ́n lé bàbá wa agbárígidò mọ̀tán lọ lẹ́njọ́ ní níjọ́ kejì wọ́n wá mú bálífà wọ́n wá ṣàdúrà ń gba ṣàdúrà tó èèmọ̀ kan táwọn mọ̀ ríre o àwọn ń ṣàdúrà lọ́wọ́ nímọ̀lẹ̀ kan sí gàràràrà lọ́bi sàárè bàbá èyí wọn ò tó nǹkan wọ́n wá ṣe ẹran lọ́wọ́ màálùú tí wọ́n gbé yẹn ọ̀jẹ̀
àwọn kan fẹ́ jẹ ẹran lọ́lọ́run bá ní wọ́n mọ̀ ti jẹ́ lẹ́yìn bá wo ẹran wò wọ́n bá kọ́ la ilaha illallah síbẹ̀ wọ́n fi hàn mí. Allahu akbar. nígbà wọn tún kọ wọn rí méjì bẹ́ẹ̀ ẹnìkan tún rí kan njọ́ náà nígbà tí wọ́n tún rí ẹnìkan rí kan sọ Allahu akbar síbẹ̀ wọ́n kọ Allahu akbar síbẹ̀. kam min ayatin wa ka ayyin min ayatin fi samawati wal ardi tamuruna alayha wa antum yamuruna alayha wa hum anha muridun. tó bí wọ́n bá lọ́mọ kíkíní kan tún jáde àwọn kan wá ní kò rí bẹ́ẹ̀ wọ́n fẹ́ẹ̀kì ẹ̀ ní kí lọ́kàn pẹ̀lú fẹ́ẹ̀kì. ṣé wọn sápọ̀ lọ́wọ́ ọ̀jọ́ lọ́wọ́ mọ́ wọn ò sì pa ànábì ọjà ànábì mọ́ nínú ayọ̀ ọlọ́run náà ni ayà kan rèé o. èyí ní sẹ́bí yẹn bá fẹ́ kú nítorí oògùn tó fẹ́ kú nítorí owó tó bá rà fà jámì yìí kò ní jòkó jẹ́ pé ṣé bẹ́ẹ̀ nìkan ọlọ́run ṣe báyìí ṣé àfọ̀ṣẹ́ níwà ìpè owó àìbáyìí nísìn ṣé kò bá jẹ nǹkan ṣé kùn inú ọ̀rọ̀ lálàáfíà mọ́ sẹ́rí pé jẹ́jẹ́ rẹ̀ lójókòó ọlọ́run kan gbèdé ni ọba náà ń bẹ pẹ̀lú èmi náà níbi ọba káwa mẹ́ẹ̀já dúró síbẹ̀ ẹ má jẹ́ àfọkọ́tà ẹ má jẹ́ àcross carpet ẹ má jẹ́ àpọ́lọ́wọ̀n ọ̀mọ́ ṣe ẹ má jẹ́ àpé ọ̀gbọ́n òkúkú pè wá kó tó ṣe. ma as'adtum khalqa samawati wal ard wala khalqa anfusihim wa ma kuntum muttakhidhal mudillina aduda. ọlọ́run ní ojú tì yín àtàjẹ́ àtòsó àtẹ̀mẹ̀rẹ̀ àtàláwo àtológun àti pásítọ̀ àtàláàfà àtẹ̀ntẹ̀tẹ̀ àtàpéjọsẹ̀ àtàdáṣe n ò tójú yín dásán mọ̀ n ò sì fi lọ yín kí n tó dáa n ò sì pè yín sí n ò bí yín mọ̀ràn sí agbára tẹ́ ń lò mí náà mo fún yín bí ọba rí bẹ́ẹ̀ bí ò rí bẹ́ẹ̀ ọ̀kan làwọ̀ yìí àbá sọ fún mi pé gbogbo ọdún náà ní í ṣe 20 ẹgbọ́n lọ́n tóbi fá. Allahu akbar. a lè pe ẹmọ sóògùn mọ́ ni àmì ẹ̀ṣẹ̀ máa wọ́n oògùn kan lójókòó yìí oògùn ọlọ́run ni ìwọ náà oògùn ọlọ́run ni ọ ńlẹ̀ yín èmi náà oògùn kan tọ́lọ̀ ń gbé kalẹ̀ lèmi náà gbogbo ẹnì kọ̀ọ̀kan wa kò sẹ́ni tọ́lọ̀ ń dára rè máa khalaqta hadha batilan kò sí ẹnìkan tọ́lọ̀ ń dá fira rè láyé ìwọ ló rò pọ̀ jobless náà àwọn kan ní kọrin yìí bẹ́ẹ̀ ni wọ́n ti ń rí ṣe tiẹ́ àwọn obìnrin ní wí nǹkan nísàn àwọn òyà ti ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé ìtọ́lọ́run tó níwọ̀ máa ṣe rèé gbogbo tọ́lọ́run bá sábẹ̀ wá tọ́ bá ní a máa ṣe ẹjẹ́ àfi kọ́lọ́run lọ́rùn àwọn kan ní ń gbá bọ́ọ̀lù rówó nísìnyí ọrùn ẹsẹ̀ lówó wọn wà àwọn kan àwọn ó jí àwọn náà nà wọ́n náà yàn ní àwọn ẹlẹ́sẹ̀ àwọn ẹsẹ̀ ìyàlọ́lọ́ ni wọ́n jẹ rówó àmọ́ bí títí wọ́n wà nù àwọn olórin lójókòó yìí pàṣónù sọ́gà ńlá lélẹ́yìí tọ̀ fẹ́ẹ́ rí wáyé sí bẹ́ẹ̀ yẹn bá sì takò ọlọ́run tó lè balùwẹ̀ òwú mẹ́ ọlọ́run ló ṣe é gbogbo tó wọn bá gbé kalẹ̀ àyíkọ́ pàkó síbẹ̀ mọ́sálásí tẹ́ fẹ́ kọ́ èmi náà ó fi 20,000 ránṣẹ́ Allahu akbar. alálùmọ́gìrì tọ́lọ́mọ kéwùnù àwọn olówó ń bẹ wọ́n wà dá sí i yín wàá fi 10,000 lẹ̀ ń sìn torí àwọn tí ń kọrin o gba àwọn olórin o ká wú wọn lérí kí wọ́n kọ́ dáadáa àmọ́ kí wọ́n má pe ànábì ní nǹkan kí nǹkan wọ́n sì máa pọ̀ lọ́n bí o ti jẹ́ àfa ọ̀gá wa ọlọ́run ní apàdé lónìí níta bẹ̀yìn ló kọ́ ọlọ́run ní wọlé o lórí pé ìsìláàmù ń bẹ lórí ẹ̀yìn ẹ dìde mo fẹ́ ràn yín sí gbogbo àwọn yòókù ẹ bá dé mítìnì ni ẹ dákun ẹ máa bá wa pọ́n ìsìláàmù lé torí ọlọ́run ẹ sì máa bá wa bùkún ìsìláàmù àtẹ̀yìn àtàwọn oní tíátà la fẹ́ máa bá sọ̀rọ̀ nítorí bá jẹ mọ́ ìsìláàmù ẹ máa bá wa bẹ́ẹ̀ bá ṣe tíátà ẹ bá wa ṣe ní ṣe tí ó pọ́n ìsìláàmù lé àwọn nǹkan tẹ́ bá máa fi síbẹ̀ orin tẹ́ bá máa kọ ẹ máa dákọ lọ́hùn ẹ wo bí Barrister ti lo ti lọ ti lọ ẹ̀yin náà wá ń ṣe bẹ́ẹ̀ à ń gbọ́ kọ̀ọ̀kan mo mọ tí ń wí ẹ wá ní ṣubú ẹ ní wọlé wá sí ti yín nu ẹni ẹ bá ní ẹ wọlé òun ní ọwọ́nu sáré yọmọ lọ sinmi dè yín àtẹ̀yẹ obìnrin bẹ́ẹ̀ bá fẹ́ sàṣìkiri ẹ má mutí o ẹ torí tọ́lọ́hún torí pàṣíkiri lẹ pé àṣìkiri lẹ pé àpé lórin kọ́lé olórin mi ń bẹ tí ì mutí tí ì lólòkulò torí bẹ́ẹ̀ lè máa lólòkulò ní ojú rẹ̀ ní dá báyìí ẹ wo bó ti fa ẹ wo bó ti jọ yẹn abẹ́rẹ́ àfa àmì ọlọ́run ò sì lòlòkulò ẹ wo bójú náà ti funfun ìmọ́lẹ̀ ní bẹ́ńbẹ́
bí a bá lóun ó gbé nǹkan mi dìdàkudà yóò di ìdàkudà tí ò ní gbádùn mọ́ ẹ dákun ọ̀rọ̀ mi nípọ̀ púpọ̀ àtúmọ̀ sọ èyí ń jẹ́ ọ̀kan báwọn. ẹlẹ́ẹ̀kejì ni mo fẹ́ kí amúdání bí Nàìjíríà ti rí lórí gbígbà yìí ti dà lọ́dà yìí ẹ jẹ́ á máa ṣàdúà ẹ dákun ẹ máa ṣàdúà ẹ máa bẹ lọ́hùn ọlọ́run làmọ́lẹ̀ pegede ni pé oníláwọlá dùn á okùn kí ni tí ń bá bọ̀. má yà bá òbí kún rọ́bì láwọlá dùn á okùn. n ò ní kù ńlá kí n sọ yín lòlòsì. bẹ́ẹ̀ bá lẹ́sẹ̀ ríbú wọn ò tí tó nǹkan. bẹ́ẹ̀ bá lè bí ń pa yín ebi ó tún pa yín sí i. àmọ́ láwọlá dùn á okùn tẹ ẹ lọ múra sádùá ni o. ọ̀kadìkà zábùtò ẹ ti purọ́ fúnra yín fọwọ́ náà ti pọ̀ jàǹbá ti pọ̀ àbòsí ti pọ̀. àwọn olórí wa ẹjẹ́ abẹ lọ́hùn ni ọlọ́run ọkọ̀ fàánù wá sí wọn lẹ́mìí wọn rántí wa. iná la gbádùn nísìnyí ẹlẹ́tíríkì la gbádùn nísìnyí àbomi. àwọn ọmọdé ń lọ léèwé ríwé kà ní. àbígbà wọn kà tán wọn ríṣẹ́ ni. àbígbà wọn ríṣẹ́ wọn rówó gbà ní. ẹ wo bí àdánwò dé. àdúrà irú ìjòkó báyìí ẹ má mà pàtì o torí àwọn kan ní ẹ má ṣe mọ́lùdì mọ́ fẹ́ fìyà jẹ yín ni o. àwọn tá à ń ṣe tọ́lọ́hún wò mọ́ wa láre o. ẹ wo síkìrì ta dálẹ̀ nísìn ká má wàá ṣe yìí mọ́ kí ni ká máa ṣe tọ́lọ́hún mọ̀ fi sànù wa. mọ́lìdí Laylatul Qadri gbogbo àwùjọ báyìí tẹ́sẹ̀ ó pé ọlọ́run sá wọlé ẹnìkan nu wa yóò wọlé ẹnìkan tí ò lẹ́sẹ̀ tí ó sànù nu wa tí ó àwọlé ẹ̀ mọ́ gbogbo wa la. láwùlá du'a okùn tí ibà sọ láàdúrà faqad kazzabtum fa sawfa yakunu lizama. àfa ní akalukura ni wọ́n ń pè ẹ̀dá níyẹn o alukurani yìí o alukurani yìí o ẹ̀gbọ́n tó lọ́n wí ń bẹ̀ ẹ̀ mọ̀ kalukurani wọ́n tó bá mọ̀ lọ́ọ́ tún gbé ẹ̀jẹ̀ asáré mọ̀ níwọ̀n bọ́ba lárí lọ́ọ́ sá ọlọ́run kà fọ́ lẹ́ran mọ́ sá lọ débi tẹ́sẹ̀ yóò tì rọ́ owó sì kọ́ sí ó fẹ̀nu lélẹ̀ àwọn kan ṣáájú ọ lọ lánàá ẹ dọ̀rọ̀ padà sọ́dọ̀ ọlọ́run jẹ́jẹ́ àfa yìí lójúkọ ọ̀yàn ń sẹ́ni ọbẹ̀ ní ọ́fíìsì ọlọ́run lọ́wọ́ kò sí bínú kò sí takò yóò sì ṣe é débi tí ó dà pẹ̀lú ògùn ọlọ́run. Àmín. látara bẹ́ẹ̀ tẹ́lẹ̀ka hujjatuna ni ẹ kí náà ni azakira ìkan fi wọlé idha shi'ta an tahya azizan min az-zulli ẹ wá kí àyà rẹ̀ kádà níyẹn sí àwọn ànábì méjìdínlógún ní mẹ́bẹ̀. bọ́lá wọlé àwọn ọlọ́dọ̀ ọlọ́run májèbánújẹ́ gbẹ̀yìn ọ̀rọ̀ àfàjà mi o. Àmín. wọn pàtàkì ṣéwù dé wòlíì dé kíní kan dé èmi mọ lẹ́sẹ̀ ju gbogbo yín lọ èmi mọ dọ̀tí ju yín lọ wọ́n wá wọlé àwọn ànábì tí wọ́n dọ̀tí lọ́dọ̀ ọlọ́run tó sì jẹ́ pé láti pín sí nílà àwọn náà ti bẹ̀rẹ̀ sẹ́. takallama fil mahdi nabiyyu muhammadun àwọn tí máa bẹ̀rẹ̀ tí máa sọ̀rọ̀ bí àfa àti jáàmì ti sọ̀rọ̀ láti kínkínní láti pín sí ní làwọn ànábì wọ̀nyí ti ń sọ̀rọ̀ ọlọ́run ló fi sí wọn lẹ́nu. العبقرية واللباقة والحذاقة والفكرة والفلسفة والعقل والرأي والوعي gbogbo Ọlọ́run ti kó wàlfàtánà Ọlọ́run ti kó pé láti ìgbà tí ti ń bẹnu oyún torí iṣẹ́ tó fẹ́ràn ìwọ̀n ń dàgbà sí la kò ṣẹ̀ṣẹ̀ máa kálòlò kó tó pé kéwù kò ṣẹ̀ṣẹ̀ kálòlò kó tó pé Yorùbá Yorùbá tún bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ń ṣe máa wògùn Ọlọ́run lára Yorùbá yìí gan ní ẹlòmíì la láti sọ Yorùbá àti ìpè ọsọ Lárúbáwá àmọ́ iṣẹ́ tó lọ́n fẹ́ràn àǹfààní ẹni bá ké torí ké kó náà dúpẹ́ lọ́dọ̀ lọ́kùn mo ti rí kéwúké ẹni wọ́n ń sọ létí ẹ̀ tí ń yé làákàyè kan ni wọ́n náà nílé fi ń yé ọ kò sí ẹni tó lọ́n fẹ́ràn rẹ̀ nu gbogbo wa o kò sí ẹni tó lọ́n fẹ́ràn rẹ̀ nu wa ńgbà tí ò fẹ́ràn kó ráre tí ò fi ewé oko ráre ní wàá fún dídí èèyàn ráre tó ní kàrámúnábà ní ádámà ó lóun ti pọn gbogbo wálé ìwọ ló rò pé ọ̀rá rè tìtáni wá sọ rírà rẹ̀ dọ̀rọ̀ sí ọlọ́run ọ̀wọ́n rò pé ọ̀rá rè o tá bá yọ ọkọ̀ ònú lẹ́yìn ẹnìkan tó dínkù bẹ́ẹ̀ nù kọ́rọ̀ magun àwọn méjèèjì yìí anabi Muhammad sọ̀rọ̀ ń kékeré wa Yahaya kò sì sì sọ tó ikú anabi Yahaya sọ̀rọ̀ ń pín sí ní wọn ò ṣẹ̀ṣẹ̀ kọ́ kó tó sọ kò sì sì sọ tó ikú anabi Isa sọ̀rọ̀ ń pín sí ní látòrí ọwọ́ ní ti ń sọ̀rọ̀ wa asharati ilayhi nana Maryam tọ́ka sọ́mọ rẹ̀ qalu kayfa nukallimu man kana fil mahdi sabiyya káwọn ọmọ ọwọ́ sọ̀rọ̀ lọ́mọ bá dáhùn pé inni Abdullah wọ́n rán mi ń sẹ́ni
àtàníyàl kìtàbà wọn ni wọn kéwú láyé وجعلني نبيا láì lọ lé kéwú ọjà àlà ní nàbíyà kí n sì máa sọ̀rọ̀ dùnú fáwọn èèyàn náà làfà jáde ń sọ yìí ọjà àlà ní mubaraka ẹni máa kóńtù gbogbo bí tí n bá dé kí n máa sàlùbáríkà ẹni bá sì yọ́nú sí mi kọ́ máa sàlùbáríkà وأوصاني بالصلاة ẹ̀rí ti tànàbí Jésù nù ọwọ́ àtún lọ bẹ́ẹ̀ lẹ́yìn tànàbí Isa wal khalil. anabi Ibrahim láti kékeré ní ti ń dàn kan o inú òòsà wọn bí sí inú ẹbọ ni nílé aláwo wọn bí sí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ làwọn ọ̀gá aláwo àti ìyá lédì ìyá gan àmọ́ òun lọ́wọ́ ànàró láàrin wọn kò bẹ̀rù wọn ni ó tiẹ̀ bẹ̀rù pé ọmọ kékeré ò níjọ ò lẹ́nìkan ò lóògùn oníkíníkan ní kéfà àkáàfù ma ashrakitum. má asraktum bẹ́ẹ̀ ni màá bẹ̀rù ẹ̀yin ni ẹ̀yin ṣẹbọ sọ́lọ́ ẹ̀ bẹ̀rù ọlọ́ọ̀ mi máa bẹ̀rù ẹ̀yin wala takhafuna annakum ashraktum billahi ma lam yunzil bihi alaykum sultana wa ayyul fariqayni ahaqqu bil amn talen ko yẹ kọkàn rẹ̀ ó balẹ̀ talen kọkàn rẹ̀ ó balẹ̀ èmi lọ́kàn mi gbọ́dọ̀ balẹ̀ kò sí tí ń bà mí lẹ́rù níbo la fa jami tí ń bẹ̀rù njọ́ tá àkọ́kọ́ pàdé báyìí lọ́dọ̀ bàbá wa sí Abdul Qadir ní Mùsìn ọlọ́mọsà bá kẹ́ wọn àlífà àwọn lójókòó yìí ní kọ́kọ́ ń wo àfa náà pé ń sọ̀rọ̀ bí gbà tí wàá yìí ń sọ̀kalẹ̀ fún láti sánmà ni awwal marra talakaitu yani talakaitu maahu ní Mùsìn ní baba wa sí Salati wọn á wò pé èèmọ̀ kan tún rè wọn bójú ẹ̀yìn báyọ̀ jọ́kẹjọ́ làfà bá wa bá mi ń lé tó ọlọ́run ọlọ́ọ̀bì kan gbogbo ẹni tó bá ní kí ló kú ọlọ́run fi tó kú hàn. Allahu akbar. òní pin láíláí Àmín. ọlá Muhammad Rasulullah. wa Maryamu. nana Mariam náà sọ̀rọ̀ kékeré nge mo ní àti rọrọ̀ yìí sọ àbí wọ́n gbé nǹkan sínú ni ọlọ́run ló gbé síbẹ̀ fún rẹ̀. wa mubri Jurayjin. summa shahidu Yusufa. wọn bàbá wa nàbí ní láti gbọ́. wàtí ọmọ kékeré kan bẹnu lélọ anabi Yusufu oníjẹrí ẹnjọ náà pé Yusufu kọ́ lọ́ọ́ fa ìyá yìí o ìyá yìí lọ́ọ́ fa Yusufu o ọlọ́run ló fún lọ́rọ̀ sọ ẹni ọlọ́run bá fún lọ́rọ̀ sọ kò sẹ́ni tí ó da lẹ́kẹ́ bí wọn bá lọ́wọ́ da lẹ́kẹ́ òun ni òní sọ nǹkan kan mọ́. wàtí fúlù ladal ukhududi yariwi muslimu. Imam Muslim lọ́gbà wa náà àdìsí rẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run la gbogbo àwọn tó sọ̀rọ̀ kékeré tí wọ́n sì sọ darúgbó tọ́lọ́run kò sí wọn lẹ́nu ọlọ́run ní kọ́rọ̀ sí lẹ́nu. Àmín. ọlọ́run láàníyàn tá a fi ń ṣàdúrà fáfá má kò sí àná lẹ́nu. gbogbo ọ̀rọ̀ táwọn á sọ kì í má jẹ́ àròjọ ẹjọ́ àlùkìyàmọ̀ o. Àmín. gbogbo àfọwọ́n sí ní òròjọ́ wàláhì gbogbo àfọwọ́n sí ní òròjọ́ ní kálukú ọlọ́run ní wala nas'alanna alladhina ursila ilayhim wala nas'alanna al-mursalin wala nakussanna alayhim bi ilmin wa ma kunna gafilin. bàbá ti dùnnú tó ta dùn tó ta sì halẹ̀ tó bẹ́ẹ̀ ni kí sì ṣe pọ̀ wọ́n ju ọlọ́run ọlọ́run jẹ́ àṣírà ńláfíà ọlọ́run jẹ́ àṣírà ńláfíà ẹ kí àyà ni kálukú ọ̀dà níyẹn sí bàbá ti kí tán àdúrà tí wọ́n ní í ṣe nù gbogbo ẹ̀yin tẹ́ náwó ní mọ́lúdì ọlọ́run ní sọ yín dolo sí Àmín. gbẹ̀ntọ́ nára mọ́lúdì ọlọ́run ní fàárẹ̀ sí wa á tún wá pàdé lọ́dún mi á tún pàdé lọ́dún mi gbogbo ntẹ́ni kọ̀ọ̀kan náà dálé láàyè tí ọlọ́run ní bàjẹ́ o ẹni nílé iṣẹ́ ẹni ní kọ́mpìnì ẹni bá sọ bá ṣiṣẹ́ ẹni tí òrójú jíjọ́ tí ẹ mọ bí ọ̀rọ̀ òun gbà ọlá àwọn ànábì tá a kà yìí ẹ farabalẹ̀ ká o afa Nuruddin Anakumullah. àmín. وتلك حجتنا آمين. آتيناها إبراهيم على قومه آمين. نرفع درجات من نشاء ọlọ́mọ yẹyẹ wa إن ربك حكيم عليم. ọlọ́run ni mo pọ́n jù yín lọ mo sì mọ gbogbo yín tẹ́ fẹ́ mú sí nígbà síbẹ̀ fún wa. lahu Ishaqa wa ọlọ́run wọlé ànábì Ìsíákà tó ṣàṣeyọrí ọlọ́run jẹ́ àṣàṣeyọrí. hadaina wa Nuhan hadaina Nuh àfi bẹ̀rẹ̀ min Ọlọ́run. qabl wa min dhurriyyatihi àfànàbì Dáúdà bẹ̀rẹ̀ ọlọ́run tó ṣàṣeyọrí wọ́n ráyè ṣe wọ́n tún rọrùn ṣe. ànábì Sùlẹ́mánà náà ráyè ṣe ọrọ̀run ṣe. wa Harun àfànàbì Haruna bẹ̀rẹ̀ ọlọ́run ànábì Musa bẹ̀rẹ̀ ọlọ́run. wa kadhalika najzil gbogbo ẹni tí ń ṣe rere tí òfé ìsìlámù ọ̀parí mẹ́jà wà náà ọ̀parí ọlọ́run. وزكريا àfànàbì Zakariya bẹ̀rẹ̀ ọlọ́run. ويحيى àfànàbì Yahya bẹ̀rẹ̀ ọlọ́run. وإلياس àfànàbì Isa bẹ̀rẹ̀ ọlọ́run àfi Ilíyásù bẹ̀rẹ̀. من الصالحين. gbogbo wọn lẹni ire wọn rí nǹkan ṣe láyé jáwa náà orí dáadáa ṣe láyé ẹ sáámi jàmá
báwa tún Nàìjíríà ṣe ìbò ní tó ń bọ̀ yìí ọlọ́mọdé bò yóò gbé wa lọ abànábì ló tún bẹ̀ wọ́n lọ́hùn. wàkúlà òǹfà dọ̀lìnà gbogbo wọn la dá lọ́lá wọn ò sì sáré kí wọ́n tó rọ́lá wọn ṣe wọ́n dà wọ́n láàmú ẹni ọkọlé kù láàbọ̀ lọ́ba parí ẹ̀ ẹni tó kọ́ ọmọ tó mọ rẹ̀ yanjú ọlọ́wọ́ láàfáà ìyáàmì tó yanjú ọlọ́mọsá já ọmọ wọ́ yanjú o mọ́jà wa náà dààmú mọ́jà parẹ́ máyé la gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run dákun mọ́jà fọ̀nà mọ́ wa wọ́n dà wá láàmú tí wá ṣe kò ń gẹ́ lọ́ndàkùn gba àdúrà wa bó ti gbà fún ṣẹ́ ńlá. ọlọ́ndàkùn gba àdúrà wa bó ti gbà fún ṣẹ́ ńlá. bó ti gbà fún Núhà tó sì gbà fún Búráímà. ọlọ́ndàkùn gba àdúrà wa bó ti gbà fún ṣẹ́ ńlá. bó ti gbà fún Dáúdà tó sì gbà fún Sùlẹ́ímánì. ọlọ́ndàkùn gba àdúrà wa bó ti gbà fún ṣẹ́ ńlá. bó ti gbà fún Yúnúsà tó sì gbà fún Áyúbù. ọlọ́ndàkùn gba àdúrà wa bó ti gbà fún ṣẹ́ ńlá. bó ti gbà fún Zákàríyà tó sì gbà fún Yahaya. ọlọ́ndàkùn gba àdúrà wa bó ti gbà fún ṣẹ́ ńlá. bó ti gbà fún Ìsá tó sì gbà fún Mùsá. ọlọ́ndàkùn gba àdúrà wa bó ti gbà fún ṣẹ́ ńlá. bó ti gbà fún Ismaila tó sì gbà fún Zulkifli. ọlọ́ndàkùn gba àdúrà wa bó ti gbà fún ṣẹ́ ńlá. Ọlọ́run dákun ṣàánú àwa. bó ti ṣe fún ṣẹ́ ńlá. Ọlọ́run dákun ṣàgbéga àwa. bó ti ṣe fún ṣẹ́ ńlá. Ọlọ́run dákun ṣe ìṣọ́ àwa. bó ti ṣe fún ṣẹ́ ńlá. dákun ṣe ètò àwa. bó ti ṣe fún ṣẹ́ ńlá. bó ti ṣe fún ṣe ńlá. bó ti ṣe fún ṣẹ́ ńlá. ọlọ́ndàkùn gbàdúrà wa bó ti ṣe fún ṣẹ́ ńlá. إنا نسألك إيمانا صادقا abẹ́ẹ̀ ni mánì tó yòkóró وعلما ìmọ̀ نافعا tí ó wúlò ورزقا واسعا áfíríkì tí ó gbáyé ولسانا àwọn ذاكرا tí ó máa dárúkọ ọlọ́run وقلبا خاصا ọkàn tí ó máa gbọ̀n rìrì fọlọ́run وبطنا inú صابرا tá a ní jàrá mú sí وتوبة قبل ọlọ́run الموت mọ́sá ìgbà ó túbọ̀ wá tó kú ومغفرة بعد الموت bá a bá kú tọ́lọ́ foríjì ونصيبا wá من الجنة ọlọ́run fún wásálì jẹ́nà ونجاة من ọlọ́run النار làwọn kó ń bí ìyá náà برحمتك يا أرحم wọlé àkẹ́tọ̀ fi ń kẹ́ gbogbo يا ayé رب العالمين ọba tí ń rí gbogbo ayé. الفاتحة bisimilahi rahman rahim alhamdulilahi rabbil alamin arrahman rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. gbogbo olóríire ẹ sọ pé Allahu Akbar. ọlọ́wọ́ wọn lánú kan àbá Shehu Dáúdù àǹfààlà Allahu ayatahu. ọlọ́wọ́ ó túbọ̀ tó yín. Àmín. ẹ dọ́kun ẹ sí àmì kọ́kàn sánmọ̀. Àmín. èmi ò rò pé ó yẹ kó orú okun olóríire kan bí lónìí. ìpínlẹ̀ àwọn èèyàn ò sùn táwọn èèyàn ti máa ń mérí wọ́wé lérí àga ọlọ́run ọjọ́ ṣẹlẹ̀. Alhamdulillah. kí ni máa ń kúnyàn lórun. báwo ẹni ọlọ́run ti máa ń ṣe nù. àwakọ́ o àwakọ́ o ẹnìkan ni o ọlọ́run ni o àwọn àfáà ni o àwọn tó ṣáájú wa ni o bẹ́ẹ̀ ni ọlọ́run ti máa ń ṣe nù. sheikh à ń gbé wọ̀nyí ẹ̀ ń bọ́ lẹ̀ ni ọlọ́run ti gbé wọ̀nyí. ṣùgbọ́n àdúrà tá nàbí máa ṣe jù á ní Allahumma saggirni fi ayni wa kabbirni fi ayuni nas sallallahu alayhi wa sallam. ìjọ tí yàrá ti rí ohun tọ́lọ́hún ṣe fún bí ojú ìwé láyé á sì á tún wò mí. bàbá Shehu Dáúdù àfàǹlà ẹ̀ ní parẹ́ tìrantìran. Àmín. ẹni tí ọba ní parẹ́ tìrantìran mo fẹ́ mọ̀ gbọ́ amínà látẹ̀yìn lọ́wọ́ yẹn. Àmín. mò ń gbé gbèsè kan lọ́wọ́ àfàwọ̀ ẹkùn kíní tó ṣe mí kàyéfì jù
àwọn àfa wa ṣe nǹkan kan ní sàkání alágbàdo ẹ̀sìn ọ̀pá alákùkọ lèmi ń gbé wọ́n bá rí kanú àwọn tọ́lọ̀ ni wọ́n mọ tẹ̀lé ó kọ rẹ̀ lára yẹn ṣéwù já mẹ́rin ọlọ́mọ ni ọ̀hún yá ṣéwù fa ṣéwù akubar fasa asálẹ̀ tọ́lọ̀ ń fún yín ọlọ́run ò ní parẹ́. Àmín. àwọn ẹ̀dá kan wà wọ́n gbòòrò márífà gbáà ni wọ́n ṣùgbọ́n wọ́n bá ti pẹ̀yìn dà ọlọ́run yóò àsáfà ìsìnmù wọn Allah. yóò parẹ́ pátá yóò gbàgbé pọ́sáyé rí tẹ̀bí tìǹà tọmọ àfẹnubí tọmọ àfarabí ẹ̀ ní parẹ́ ṣe o. Àmín. ẹni tí ó bá ní parẹ́ jẹ́ kí n gbọ́ àmì lẹ́nu rẹ̀. Àmín. gbogbo ohun tó léwu ká bá sọ lẹ́yìn kíkà lùkọ́ ọmọ sàdúrà ṣéwù ti wọlé wọ́n ti gbẹ́nu gbàdúrà ṣe tó ní kíní kan ni ẹ wá ní kíní kan ni ẹ mọ fílẹ̀ èyí tẹ́ ẹ ṣe fún wa lónìí okòó káfa wa ṣàfà. Masha Allah. ó tó àwọn ọ̀tánràn wa ọ̀tán gbogbo nǹkan. eré ni mo pè é lẹ́mọ̀ kí wọ́n sáré dé àwọn ṣé wọ́n kákun fàwọ́dà lẹ̀ ó lóun ò ṣe é nígbà tí ń fi dé títì lóòótọ́ tí ń fi dẹnu géètì báyìí kò tí láwọn afá àyà mi kọ́ là gàá wọ́n mọ̀ ní adabẹ́ iná nọ́ọ̀sì tọ́ba ní ká máa sa èèyàn 1 2 3 4 ìjọ òní ó tó kàn mí ní nọ́mbà ìtì àmọ́ ohun tá a ṣe mọ́jọ́ yìí pé oúnjẹ láàmú gbé ni kí la fẹ́ ṣe o àlejò ńlá dé mo mọ́ lóore o lẹ́yìn náà mo á gbéra mo tọ́ ẹ̀jẹ̀ tó lọ bọ́gà àwọn afáàn tó wà ń sáná jọ́nà pé àwọn ọmọ kéwù ṣẹ̀ṣẹ̀ túká nísìnyí o gbogbo wọn báyìí tún péjọ kó pé àmì ọlọ́run ni. tí n bá délé wọn n bá fẹ́ sùn ilé yẹn ṣebi téèyàn ó sùn tí ọmọ tají lóru. sọnù bàbá. èyí ó sùn gbáà torí kò sí kẹta kò sí abayinrúwẹ. Alhamdulillah. orúfù mẹ́rin ìmọ̀ọ́dún mẹ́rin lọ́kọ́ mọ́ ohun tá a pè ní mọ́lúdì mímu wáwó láàmú wádàlì araf mẹ́rin yẹn lọ́gbọ̀dọ̀ mọ́ sẹ́ mímu gbogbo mọ́lúdì tẹ́ bá jẹ́ tí wọ́n bá ti ṣe mọ́ díù ẹ̀dìdẹ́ kìí ṣe ìyẹn làwọn oní àkídà fi ń so kálukú lọ́kùn lọ́rùn tá a bá yin ànábì tá a láyìn tí kò wọ́tin indadil arsil majid mata ẹ̀sàmọ́ amin ọ̀gá pé ọ̀rẹ́ rẹ̀ ló kọ́ ó kọ́ ọlá pé tọ́pọ̀ jù lópin ìgbà tá a bá ti lọ́tọ́ lọ́hùn tá a bá ti lọ́tọ́ lọ́hùn. wáò tọ́wọ́ àmì mọ́lùd tí ṣe harafi kejì gbogbo òde mọ́lùd tẹ́ bá ti lọ tí ọba ti sí wáàsí tí wọ́n kàn ṣe gbèrègbèrè ẹ̀dìdẹ́ wọ́n ti ń dà wá nù waman ganzana falaysa minna. lam gbogbo ẹ̀ láti rí lam harafi kẹta lahawun walaibun walika atul ahimma lahun walaibun walika atul ahimma ká ṣeré ká ṣàwàdà ẹ wo ní táwọn jẹmílà kankan tí wọ́n fàwàdà sí walika atul ahimma ẹ wo àwọn ṣéwù tá ń pàdé bẹ́ẹ̀ ló lẹ́sẹ̀ rálí fa wá nísìn àpàdé náà ni ká ohun tá à ń tún pè mọ́lúdì ni pé ká ṣeré ká ṣàwàdà ká dunnú sáà nábì lọ́rùn ká sì tún fira wa hàn ra wa ká ẹ̀ mọ́ ṣéwù lágbájá ẹ̀ mọ́ ṣéwù lágbájá dáàlì tó parí rẹ̀ àdùá dáàlì tó parí ẹnu òde mọ́lùdì wọn bá ti ṣàdúrà ìtúká. Bakakumullah. ẹ rí i pé gbogbo ohun tá à ń ṣe látàárọ̀ o ara àfi mẹ́rẹ̀ẹ̀rin ó pè síbẹ̀ torí ohun tá à ń ṣe yìí à ń ṣe ala dinillahi wa ala sunnati rasul. Sallallahu alayhi wa sallam. Haji Abdul Wasi anakumullah naam tí ẹ jẹ́ káwọn mọ̀ pé yìí ni. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àwa ò ní àní kankan ṣoṣo tá a lè sọ ń bì torí àwọn bàbá àwọn àfáà ńláńlá àwọn èèyàn ńláńlá ń wà ń bì kò dẹ̀ sí kékeré àfáà mo dẹ̀ mọ̀ pé gbogbo àwọn èèyàn tó ń mọ Pasuma dáadáa wọ́n mọ̀ pé gbogbo ibi tí wọ́n bá ti ń ṣe nǹkan
mùsùlùmí báyìí ní nǹkan tí wọ́n bá ti ń ṣe nǹkan àlùkùránì báyìí tí ò jọ mọ́ tàwọn ìdàkejì wọ́n mọ̀ pé wọ́n á rí mi bẹ̀. àwọn bàbá ló ní lọ́ní ká sọ kankan àwa mọ̀ tá a tún fẹ́ sọ báyìí. Sá? Okay. Bàbá ló kí fọ́dà báyìí. Bọ́lọ́hún bá ti gbé ìgbèjà ẹ̀dá kí Olúwa ẹ̀ tún bínú sí. Bọ́lọ́hún bá ti gbé ìgbèjà ẹ̀yàn kí Olúwa ẹ̀ tún sáré fún. Fúnmi láyà balẹ̀ ìsàtúrà mọ́ni o ó dé nígbẹ̀yìn kí rọ́pẹ́ dá. Bọ́lọ́hún bá ti gbé ìgbèjà ẹ̀dá kí Olúwa ẹ̀ tún bínú sí. Bọ́lọ́hún bá ti gbé dáadáa kí Olúwa ẹ̀ tún sáré fún. Fúnmi láyà balẹ̀ ìsàtúrà mọ́ni o ó dé nígbẹ̀yìn kí rọ́pẹ́ dá. Ẹ̀rọ náà tóbi. Allahu Akbar. Alhamdulilayi kẹsìrà. Alhamdulillah. Bàbá làwọn fẹ́ gbóhùn rẹ̀ Alhaji sì túraká kódà àwọn tó tún jẹ́ kàyéfì lónìí àbáwọ̀ ẹ̀kọ́ lónìí kódà gbogbo tíkẹ́ẹ̀tì wọn ìmírí báyìí wọn ni àfikún ó tún kínní ìkọ́ o àwọn gbọ́dọ̀ dé ní